Ìgbòho tèmi yàtọ̀ o Mọ̀jàsọ́lá bàbá dámì mi olóyè tí ń bọ̀ lọ́nà ni ilé ọkọ̀ ọkọ̀ mi ọjà yàtọ̀ sọ́jà ní ilé ayé ìkólákì ọjà lẹ́yìn wọn fi ń pọn bébì ni ọjà dẹ́ni wọn fi pọn olápín tó fi mẹ́rẹ̀ẹ́lú ọmọ ọjà màtí ọjà lẹ́yìn wọn táwọn kan níbẹ̀ ni Mọ̀jàsọ́lá yàtọ̀ nínú olóògùn ọ̀nà ara o Mọ̀jàsọ́lá mi ń lọ́kọ̀ ọ̀pọ̀ ńlọkọ̀ ọ̀pọ̀ ẹ̀tún bá ń tọ́jú ọ̀pọ̀ ìjú Sunday. Orin tèmi bá kọ èdè tèmi bá pé Mọ̀jàsọ́lá dẹ̀ túmọ̀ ògbówó onílẹ̀ ó lẹ kó tún ṣe mọ́tò. Wọ́n sọ pé yẹn dání ni bàbá Akímù mi bàbá Sùfìyà Mọ̀jàsọ́lá ọmọ tó ń sọ èèyàn Sáídì mi físíkì jẹ́nẹ́ra mi. Sáídì nínú olórin tó lè fẹ́ mo bá dorin nínú olórin bàbá kẹwẹ́ mo bá dìlù wá fi ẹ̀lú àlùjọ sí lélélélélélé òfin tóun bá kọ bẹ́yàn lórin tóun bá kọ pé kó yóhun ó níbi tọ́gbọ́n mọ́ ẹ bá ń tọ́jú Sáídì àwọ̀ Èrèlú ẹ bá ń gé Sáídì mi bó ṣe máa sọ Sáídì kòkò bí ọ̀tá èyí ìwọ̀n òrà bàbá Súdì àti kòkò bí ọ̀tá èyí ìwọ̀n òkà ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ sáfẹ́jì ní nígboro Sáídì náà sọ ọmọ ọgbọ́n apá àti wèrè o ọ̀pọ̀ sọ̀rọ̀ gẹ́dí apá àti pẹ̀tẹ̀lẹ̀ ẹnu kọ fámílì wọ́n mọ̀jú owó bíi pé wọ́n jẹ́jẹ́ bù kókó bàbá ń kó bàbá méjì kò sá ó ń bá lára wọn ọmọ ẹgbà ni wọn lélélélélélé ọmọ ẹgbà dẹ níbí èèyàn ó làágùn ní ògbówó alágò àmọ́ kíyẹkíyẹ ẹ bá ń tọ́jú Sunday Ìgbòho sàmúlẹ̀ bàbá dámì mi kò dé ní wálẹ̀ apáyé oníkẹ́ tẹ bá fẹ́ gòkè kẹ́kẹ́ wá lọ rí Ìgbòho wọn ni ò lè gbàgbé kan wá mọ́ wọn ẹ̀jẹ̀ wọn bá yẹn jẹ́ dẹ́kun wá lọ rí Ìgbòho kò kan wẹ́rì kọ́lọ́mbà àbọ̀yàn ẹ̀jẹ̀ ni Sọ́ọ̀sì ló ti dé ọmọ lẹ́yìn lóhùn tí gbogbo èèyàn ti mọ̀ wọ́n ṣe mọ̀ Ìgbòho Sọ́ọ̀sì ló ti dé ọmọ lẹ́yìn lóhùn tí gbogbo èèyàn ti mọ̀ wọ́n ṣe mọ̀ Ìgbòho. Kò wá sẹ́nu sọ̀rọ̀ mi ọmọ bá lọ́la sọ̀rọ̀ mi ọmọ Ìgbòho èmi náà ni òjíṣẹ́ ni mi láti inú ìyá mi àyà mẹ́sẹ̀njà bí àṣà eléyìí bó èmi ni Jésù nínú olórin tán mọ̀ ọ̀gán pẹ́ńpẹ́dẹ́ mo ń kí òkú dìde mo ní Máríà gangan ìyá mi Jósẹ́fù gangan bàbá mi bẹ́ẹ̀ mi pẹ́ńpẹ́dẹ́ mo ń kí òkú dìde bí bá ń dáṣà mo ń wo ọ̀rẹ́ sọ́sọ́ ẹ̀mọ ènìyàn lórí mi ti fún wòsàn mo lógún lọ́gbẹ̀yẹ ti rí gbàlà lára mi Àjàní ti dóde ọmọ àlẹ́yìn lóhùn tí gbogbo èèyàn ti mọ̀ yí ẹni mọ̀ dọ́là o Sọ́ọ̀sì ti dóde o. mo tún máa ń rọ̀dọ̀ fún ẹ̀dá tí ẹ gbọ́dọ̀ fún Sọ́ọ̀sì Àjàní mọ̀ ni dákun sálẹ̀ mẹ́pọ̀ rọ̀bì káwá fi dín dódò ni kò ṣe é lò ọmọ ìyá mi kò ṣe é mọ́ mi ṣe é pa nínú olórin tó mọ̀ gan wọ́n ti ṣàṣọ tẹ́lẹ̀ kí wọ́n tó bí mọ́ mi wọ́n ní wọ́n fọmọ kan pa wá ṣiṣẹ́ fújì ìjẹun àṣẹ mi ní tẹ́mi kan ìjẹmọ́ mo lógún lọ́gbẹ̀yà tí ìgbàlà lára mi ẹ̀kẹ́rẹ́ lù mí gbogbo ìṣẹ̀ṣe ẹ̀kẹ́rẹ́ lù mí gbogbo ìṣẹ̀ṣe. ọjà yàtọ̀ sọ́jà ọ̀gùn Ìgbòho bàbá náà mi ọkọ̀ mi bàbá ńlá ọjà yàtọ̀ sọ́jà nílé ayé yìí ọjà lẹ́yìn wọn fi ń pa bébì ni ọjà dẹ́ni wọn fi pọ̀ Ìgbòho mi ọjà lẹ́yìn wọn táwọn kan níbẹ̀ ni Ìgbòho yàtọ̀ sásáyé oníka nínú Genesis onítú nínú Genesis onítú. àgbẹ̀kọ̀ kílẹ̀ sọ kálíkẹ́lẹ́ sọ́hun wà láyé mọ̀ mi àbọ̀hún ní Sunday rí Mọ̀jàsọ́lá
ẹ̀fún kí n dirí ìyá ló máa ọba mi lọ́la ilé ọmọ alákànjì òkì ẹ̀dẹ́lẹ̀ eléré mi náà ni èèyàn máa wojú ẹ̀ bàbá tó ń sọ owó kùkù ẹ̀ máa ń dirí nínú kákọ́ fújì o ọ̀nà àgọ́ wọn sọ pé a ló máa ní òde ní wálé àpàyè nídìrí mi alóma òsèpò alóma òsèpò ẹ bá mi kọ́ bá lọ́la bàbá kéré ìjábọ̀ ó ti wà fi pẹ́ kan ní èèyàn tó yìn mí ìyàrá ajé nídìrí alóma apátákìtì àpìtì bàtà alófẹ́ máa ta àkú bàbá mi náà tóun tó ṣe pé táyọ̀ fi tán sí ń gà ni iṣẹ́ orin la kúkú fi rán bàbá wọ́n máa ń gbẹ́dẹ̀ bí ẹni ìpele-gèdè ègèdè sáré ọ̀bọ̀ gbígbà sáni yẹn ṣẹ́rí níṣẹ́ yìí gbẹ́dìrí ìwé ìdírí mo kí ẹ bàbá kéré jábọ̀ ọba lọ́la náà ni ọba lọ́la ló ń pè é ọba lọ́la lẹ́yìn ṣàyíjó bàbá bá jẹ́ àmàkọ́bà kan máa ní àtúnkàn ẹ̀ lọ́lọ́run lókè o kò tẹ́lẹ̀ wálé ayé ìdírí àlọ́mà ọba mi lọ́la ẹ̀tún kí n dirí ìyá ló máa kí lórí kí ẹ kí lórí kẹ̀kọ́ kí ló gbọ́dọ̀ àkànjá bí kíni àkànjá bí kíni àkànjá bí kíni má kí ọ̀rẹ́ bọ́. Àjàní lèmi àkànbí mi mo kí ẹ bàbá alájàní tí bàbá kan bí ṣe nínú mi máa ń dùn ọkọ mi nínú ọlọ́run fún mi ẹ̀sán mi àdúrà kápáyé èèyàn lórí tí wọ́n bá bọ̀ pé kó yá wọn mọ́mọ́ ẹ bá ń tọ́jú alákànjì kò ṣe mo dúpẹ́ ẹ̀ka kànjì ṣe ń jẹ́ àlóbà mo kí ẹ ẹ̀ka kan bí ó jẹ́ àlóbà mo kí ẹ ẹ̀ka alákànbí ẹ̀ ń tọ́jú àlóbà mo ṣe mo dúpẹ́. orin tí mo bá yẹ kó èdè tí mo bá yẹ kó àkànbí dẹ̀ mọ́ mo ní ká lè mẹ́kọ̀ọ́ rọ̀ bí káwá bí dídódò ni kò sẹ́lò àkànbí kò ṣe pa.